mọ̀ pé lọ́jọ́ Sunday tó kọjá ní ẹnu bọ́dà Ọ̀ṣun sí Kwara wọ́n padà tún lọ kidnap àwọn èèyàn, wọ́n pa àwọn èèyàn, wọ́n gbé àwọn èèyàn lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé bárẹ́kì ológun kan Air Force Base wọ́n lọ bọ́ǹbù aircraft àtọ̀pọ̀lọpọ̀ sójà tó wà ń bẹ̀. Àwọn wo ISWAP, Islamic State. Àwọn náà mọ̀ tún ní ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin alàgbà tí ẹ̀ ń pè mí lábẹ́ aṣọ pé kí n jọ kí n fi wọ́n lẹ̀ pé ẹni ibi ni wọ́n lè ṣèyàn léṣe, wọ́n lè pààyàn, ẹ̀yin lẹ̀ ń fún wọn láyọ̀yọ̀, ẹ̀yin lẹ̀ ń gbé wọn ga. Ikú kan náà ni ó padà pa ẹ̀dá. Pàjẹ́ bàlẹ́rù ikú wo ní palàgbà tá à ní bá po lórí ẹ̀ níbẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ bá ti lè bẹ̀rù. Ǹjẹ́ ẹ ti kàwé ìfihàn 21:8 ó ní àwọn ojo apànìyàn àgbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní wọn ó nípa tiwọn ní ọ̀run àpáàdì tí fi sífùrù jó. Ìyẹn ni pé ojo ẹ̀yin tẹ́ ń bẹ̀rù gan nígbà tí kú bá pa yín ọ̀run àpáàdì lẹ́ ń lọ. Ẹ lọ ka ìwé mímọ́ dáadáa. Ẹ jẹ́ aláyà bíi kìnìún, ká jẹ́ oníwà tútù bíi àdàbà. Ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún, gẹ́gẹ́ bí ìwé oníwàásù ṣe sọ chapter 3:7b. Ó ní ìgbà dídákẹ́ àti ìgbà fífọ̀n. Àwọn ìgbà kan wà tá a ti dákẹ́, àwọn ìgbà tá a gbọ́dọ̀ fọ̀n ní eléyìí. Ṣé ò gbàgbé ìwé òwe 26:4 kọ́kọ́ wí pé má ṣe dá sí wèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀ kí ìwọ pẹ̀lú má bàa dàbí rẹ̀. Wàá kọ́ keep silent. Nítorí pé wọ́n ń pè àgùntàn tàbá wá lé àgùntàn tó bá kan ògiri, àgùntàn máa wá yíjú padà, á wá bu onítàn jẹ. Verse 5 tó tẹ̀lé wípé dá sí wèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀, fi wèrè wo wèrè, wèrè la fi wo wèrè, dá wèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀, kó má bàa rò pé òun gbọ́n ní ojú ara rẹ̀. Ẹ lọ ka ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀. Àṣé Rashid Said Sultan aṣọ náà mọ Bible. Ó ní sálàgbà sí lẹ́yìn Bíbélì wípé tí wọ́n bá gba yín létí ọ̀tún kẹ́kọ̀ọ́ tòsì sí wọn kẹ́sì kí ipò àgùntàn yẹn náà lẹ́sìn ro páwà pa gbọ́dọ̀ sọ̀rọ̀ rárá o. Ohun gbogbo nígbà àtàkókò wà fún, yóò dára fún gbogbo wa. Lórí ọ̀rọ̀ tó ń lọ tá a béèrè tí wọ́n sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ ni ìwé mímọ́ wá rí o. Bẹ́ẹ̀ kọ́ èwo lè pè, èwo ni tẹ́ bá rọ́ba Solomoni ẹ pàdé ẹ dọ́bù ẹ ṣe léṣe. Tẹ́ bá rẹ́ ms bàbá ẹ kọlù tó bá jẹ́ pé ms bàbá ti ẹ̀ wálé ni tó wá bá ń ṣe debate, mo mọ̀ pé wọ́n á pa ni. Nítorí pé ohun tí ẹ̀sìn wọn kan nìkan pànìyàn ń tà béèrè rè. Ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká wo ọmọ kékeré tí ò ní ọ̀yàn láyà yìí kí n tó wá end of program. Ẹ jẹ́ ká sáré wo ọmọ kékeré, ẹjọ́ torí Ọlọ́run. Ó yóò fẹ́ nára ẹ̀ sọ báyìí jáde pé òun fún ọmọdún 6 kò sádìsì yẹn láyé. Nígbà mo fẹ́ Aisha o, ọmọdún 6 mo fẹ́ o, mo kùnà ọmọdún 9, story ló gbé wá. Ìyẹn ni àwọn tẹ́fsírì jàlálẹ́ táwọn ẹ̀mẹ́ bàbá gbé wálé ẹ̀kọ́ yẹn àti tí wọ́n lówó èkó kà. Torí pé wọ́n ti gbàgbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí náà ṣe gbé tẹ́fsírì yẹn wá bẹ́ẹ̀. Wọ́n máa nọ́bì tó fẹ́ Aisha ọmọdún 6 foolish mistake. Lórúkọ Jésù kò ní bàjẹ́ fún wa o. Gbogbo ẹ̀yin ènìyàn kò ní bàjẹ́ fún wa láṣẹ Ọlọ́run. Eléyìí ní agbára, ká má tanra wa jẹ. Ó ní agbára. Ẹ wo ọmọ kékeré yẹn torí Ọlọ́run. Wọ́n ní kò sí hadith kankan tó gbé. Ṣé ti gbọ́ lẹ́nu odidi àgbàlagbà tí wọ́n jẹ́ ustaz, tí wọ́n jẹ́ àgbàlagbà, sọ yẹ kán parú rọ́ ìtàn bàmbámu tìkẹ̀tìkẹ̀ irọ́. Ẹ jẹ́ wa gbọ́ àáfà ẹgbẹ́ wọn òun ló máa já wọn báyìí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àáfà yìí sọ ní tiwọn. Ẹ jẹ́ á gbọ́. Ẹ ká kó sọ́ra. Àfi ọmọ kékeré ní nǹkan tí ó gbà lọ́wọ́ gẹ́ ló ṣe lófin fún rẹ̀. Nǹkan tí Ànábì ń ṣe ẹ̀dẹ̀ ń fẹnu àgàn ẹ̀dẹ̀ fi kàn. Hadithun muttafaqun alayhi. Hadith tó yẹ pé Imam Bukhari gbà wá, Imam Muslim gbà wá, Imam Abu Dawud gbà wá, àtà Imam Nasa'i gan gbà wá. Hadithun sahih. Hadith tó lálàáfíà tí ò sí kankan tó mú. Èèmọ̀ tó tún wá ń bẹ̀rẹ̀ o, màá ṣàlàyé hadith yẹn o. Èyí tí màá wá sọ parí ẹ̀ wallahi yóò sọ kẹ́ everybody. Mo sọ fún pé àwọn ẹni ò gba Quran gbọ́, ẹ̀yin ṣe iyèméjì sí. Ó gba Quran gbọ́ sẹ́ẹ̀. Gbogbo tó ń fa yóò wà ní Quran fa. Zawaju sagira
ká fi ọmọ kékeré ìgbà tó tọ́nú ẹ̀sìn wa nínà tóbi ẹ̀ bá ti fara mọ́ kí ni problem. màá ṣe àlàyé Aisha gangan fúnra rẹ̀ tánàbí ìfẹ́ òun gẹ́gẹ́ ní sahibatu shad òun gẹ́gẹ́ ló gba ọ̀rọ̀ yìí wá fúnra rẹ̀ ẹni tó ní ọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ fúnra rẹ̀ ó wà ní Bukhari, ó wà ní Muslim o, ó wà ní Nasai, ó wà ní Abi Dawud, ó wà ní bòmí o. Aisha gangan lámẹ́lẹ̀ fúnra rẹ̀ ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam, ó ní ànábì ìfẹ́ mi. Ta ní sọ̀rọ̀ ìjọba? Aisha. Ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam, ó ní ànábì ìfẹ́ mi wa ana bintu 6 sinin, nígbà tí mo wà lọ́mọ ọdún 6. Aisha gẹ́gẹ́ fúnra rẹ̀ kìí ṣe pé sáàbí kan ló gbà wá, kìí ṣe pé ẹnìkan ló sọ̀tàn yẹn, kìí ṣe pé ẹnìkan ló sọ anything. Ta ló ń sọ̀rọ̀ fúnra rẹ̀? Aisha. Òun gẹ́gẹ́ ni sahibatul hadisa, òun gẹ́gẹ́ lẹ́ni tó ní ọ̀rọ̀, òun ni sahibatul amr, òun ni sahibatul shad. Aisha gẹ́gẹ́ ló lọ́rọ̀ fúnra rẹ̀. Ó ní tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu sinin, wa ana bintu 6 sinin. Ó ní ànábì ìfẹ́ ìmí Aisha, ó wà lọ́mọ ọdún mélòó? Ọmọ ọdún 6. Ó ní wa bana bí wa ana bintu 9 sinin. Ànábì padà wá wọlé tì mí gẹ́gẹ́ bí ọkùnrin tí máa ń wọlé tì obìnrin. Wa ana bintu 9 sinin, nígbà tí mo pọ̀ ọmọ ọdún 9. Ọdún mélòó ló wà ní tábà láàrin méjèèjì? Ọdún 3. kalash ló bá tán. Ṣé ti rí i pé èpè ọ̀padà pélépè? Ṣé rí i pé ayé alábòsí ò ní dá? Ẹ lọ pọ̀wọ́ ẹ̀ tí pọ̀ tó. Time to time, back to back la máa mú irọ́ yín yẹn wá. Inú mi dùn pé àfa ẹ̀gbẹ́ yín síbẹ̀ ní kò sá àdìsí tó fún mu, gbogbo àdìsí tó sọ nípa rẹ̀ kò ń ṣe authentic. Ṣé ti wúráyé yín? Ẹ̀yin ọmọ Yorùbá, màá bẹ̀ yín àdúgbò yín ẹ kíyèsára. Gbogbo àwọn wọ̀nyí tá à ń dárúkọ wọ̀nyí tí wọ́n wá sórí péjì wa comment àbí tẹ́ ẹ mọ̀ ládùúgbò ẹ ṣọ́ra fún wọn dáadáa o. Bẹ́ẹ̀ bá rán ọmọ ń ṣe ẹ mọ́nítọ̀ ọmọ yẹn o. Ẹ má fọmọ tì wọ́n o, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. A ó tún pàdé láyọ̀ àtàlàáfíà. God bless you all in Jesus' mighty name. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.